Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ẹ kú dédé wòyí, ẹ̀yin olólùfẹ́ orin Yinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Ẹ̀yin èèyàn, pàápàá ẹ̀yin obìnrin ẹ burú gan-an. Tó bá ti di ìgbà tá bá ṣí ojú àwọn ọkùnrin, ìgbà yẹn lẹ máa rí alára, tẹ máa rí ajérò, tẹ máa rí ọ̀rọ̀ ògùn léèlà, tá máa ní wọ́n fẹ́ da lérú ni o, wọ́n ń balẹ̀ ayé jẹ́ ni o, wọ́n ń ṣe kinní kan ni o. Bẹ́ẹ̀mi náà bímọ obìnrin, kò yọ ọmọ mi obìnrin náà lẹ̀. Tọ́mọ mi obìnrin náà bá hùwàkiwà fọkùnrin kan ṣòwò ẹ̀. Tọ́mọ mi obìnrin náà bá di pé bóyá ó dúró sọ́kùnrin lọ́rùn, kan ṣòwò ẹ̀. Kan ṣòwò ẹ̀. That is the truth. Kan ṣòwò ẹ̀. Bọ̀ ṣe rí lókè lọ́hùn tí mò ń sọ yẹn, I'm telling you, àti ní ayé tá a wà yìí nísìn, ọkùnrin tó bá lọ ṣe registry pẹ̀lú obìnrin tí ò ní nǹkan kan lọ́wọ́, o ti fúnra rẹ̀ mọ̀ pé o ti dig grave ẹ̀ lẹ̀ fúnra ẹ̀. Ẹ jẹ́ ká bira wa léèrè. Ibẹ̀ mi náà ṣe registry rè. Ayé ìgbà táwa ṣe registry, èmi ò fólówó. Mi ò fólówó. Kódà mi ò fẹ́ni tó nílé. Ẹni tó jẹ́ pé mi rẹ́ǹtì ni mo fẹ́. Ẹni tí mo bímọ fún olówó kò lọ́lá. Àmọ́ àwa fi ìfẹ́ ṣe registry ni. Ìfẹ́ la fi ṣe registry. Ẹ̀yin rí àwọn obìnrin tó ń ṣe registry nsìn tó mú ẹni tó ń ta ọjà tó ń ta àgádágodo lọ́jà ọba tó mú lọ sí registry. Ẹ rí ẹni tí kò lówó. Ẹ wo gbogbo àwọn tó ń múra wọn lọ sí registry nsìn, èwo lọkùnrin yẹn ò lówó lọ́wọ́. Mo ṣe show lórí TikTok lánàá. Àwọn obìnrin tó ń ṣe registry nsìn, wọ́n secure ara wọn ni, kò dẹ̀ sí security méjì tó ń wá fúnra wọn. Wọ́n secure ara wọn against the family ọkọ. Wọ́n secure ara wọn against ọkọ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀. Wọ́n secure, kò dẹ̀ sí nǹkan kan tó ń secure lára ọkọ, property ọkọ ni. Àfàwọn tó yẹ pé àwọn méjèèjì bá lówó lọ́wọ́. Property ọkọ náà ń secure. Kò sí nǹkan kan méjì. Ṣé ìfẹ́ làwọn obìnrin sì fi ń ṣe registry ni? Ìfẹ́ kọ́. Nínú ọkàn àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin sì tó ń ṣe registry, wọ́n ti ní nínú ọkàn pé ọkọ àwọn ló máa kọ́kọ́ kú. I'm telling you, pé ọkùnrin ni ó jọ àwọn lọ́run ló máa kọ́kọ́ kú. Láwọn obìnrin ìsìn. Ọ̀pọ̀lọpọ̀ ẹ lọ wà yíká nínú àwọn tó tiẹ̀ ti ṣe registry. Ẹ wò yìí tó jẹ́ pé ọkọ ẹ̀ akúṣẹ̀ ni tó ṣe registry pẹ̀lú ẹ̀. Nígbà tí Ọlọ́run má jẹ́ ká pàdánù lórí ọmọ, Ọlọ́run má jẹ́ ká kúkú, káwọn ọmọ wa kú fi wálẹ̀ lọ. Gbogbo abiyamọ ayé ẹ̀ ní fojú sunkún ọmọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọkùnrin yìí lóòótọ́ náà nínú 10 lóde òní tó ń ṣe registry, ní àwọn youth wa tó ń ṣe registry, nínú 2 out of 10 mélòó lẹ̀mí ẹ̀gùn? Mélòó lẹ̀mí ẹ̀gùn? Mélòó ló fòṣánlẹ̀ kú tí ìyàwó kọ̀yìn sáwọn family ẹ̀, tí ìyàwó ò lé àwọn family ẹ̀, tí ìyàwó kò fẹ́ ràgàbọ everything. Okay, ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí, àwọn ló máa ń jẹ́ olú ọmọ fún ìyá àti bàbá wọn, àwọn ọmọkùnrin. Àwọn làwọn obìnrin, ìyá wọn máa gbọ́kànlé pé òun ló máa tọ́jú àwọn lọ́jọ́ alẹ́. Wọ́n á dẹ̀ fòṣánlẹ̀, wọ́n á kú. Ẹ̀yin society ẹ̀ tún máa bú wọn pé bàbá fẹ́ jogún ọmọ, ìyá fẹ́ jogún ọmọ, ọmọ tó yẹ kó jólú ọmọ fún ìyá àti bàbá tí ò sí nǹkan kan. Ṣebí nínú nǹkan tí ọmọ yẹn bá filẹ̀, tí kò bá ń ṣe pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin èṣù yìí, ṣe bó yẹ kán pín fún family tó yẹ pé àwọn ọmọ yẹn ló yẹ kó tọ́jú ọmọ yẹn, bóyá olú ọmọ ni ló yẹ kó tọ́jú àwọn òbí ẹ̀. Bẹ̀ wá láwọn nǹkan lẹ̀, ìyàwó tó ti lọ ṣe registry á dẹ̀ fẹ́ ràgà gbogbo ẹ̀. Mélòó ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó ń ṣe registry lóde òní, mélòó lẹ̀mí wọn gùn? Mélòó lẹ̀mí wọn gùn ní àwọn nǹkan tó ní nǹkan gidi ni o, tíyàwó wọn ò dẹ̀ ní. Bóyá tíyàwó wọn jẹ́ àtàpàtà dìde, mélòó lẹ̀mí wọn gùn? Mẹ́wàá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó tẹ̀ tó wà nínú ilé ńsìn tí wọ́n ṣe registry pẹ̀lú ìyá wọn, mo bet 8 out of 10 ni wọ́n ready láti fi ìyàwó wọn gba pààrọ̀. Tó bá kó pààrọ̀ lẹ̀, tó kó ìyàwó wọn lẹ̀, wọ́n máa mú pààrọ̀, wọ́n máa fi ìyàwó wọn gba pààrọ̀. Ẹ má mind mi o, ọkọ tí mo wọ̀, mo ti ń lọ sí gym ni. Wọ́n máa fi ìyàwó wọn gba pààrọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣe registry, wọ́n ti wọlé tọ́kọ tó mọ̀ pé ṣọ́ńbọ́
làwọn kó ọwọ́ ara wọn sí. Wọ́n rẹ́dì láti fi ìyàwó tí wọ́n fẹ́ gba pààrọ̀ ní value lọ́wọ́ wọn ju ìyàwó tó fẹ́ lọ. Ayé ìgbà tí registry ti dá maybe 20 years ago, even 10 years ago, ayé Gen Z, mélòó ló ṣe registry tẹ́mi ẹ̀gùn? Mélòó? Tẹ́ bá wá lọ wo registry, mélòó ló jẹ́ pé ìyàwó yẹn gan tiẹ̀ ní nǹkan tó yẹ kó fi ṣe registry pé kò ń ṣe ọkọ ló ní nǹkan jù? Mélòó? In tó ṣẹlẹ̀ sí ìkan nínú àwọn olórin tí ó ti bímọ kó tó di pé ó ṣẹ̀ṣẹ̀ wà nǹkan wá ṣẹlẹ̀ sí ìyàwó wa mú lọ sí registry. Ọmọ obìnrin yẹn ká ní individual ni ọkùnrin yẹn tí ò lówó lọ́wọ́, tí ò ń ṣe olórin, tí ò bá láńlé, ṣé ọmọbìnrin yẹn máa dúró pẹ̀lú nǹkan tọ́mọkùnrin yẹn fojú ẹ̀ rí? Èèyàn kan mo rí tó ń ṣe nǹkan lórí Facebook, ó ní obìnrin ò ní tendency láti love. Àwọn ìyá wa, àwọn obìnrin ayé àtijọ́ some 20 years ago tí ẹ̀ ní tendency. Ṣe ráwọn obìnrin tó wà ń tàn sí ẹ gbàgbé ẹ̀. Àwọn ọmọ tó tún wà ní diaspora wọ́n tún yàtọ̀ o, torí àwọn ọmọ tó wà ní diaspora ẹ bá rí age gap tó wà láàárín àwọn méjì tó bá fẹ́ fẹ́ra wọn, bóyá 2 years 3 years, wọn ò ní fẹ́ sugar daddy, wọn ò ní ta òbó wọn nítorí wọ́n fẹ́ gbowó lọ́wọ́ ọkùnrin. Wọ́n ready láti ṣiṣẹ́ láti make owó. Bó ṣe ń wà ní school yẹn náà ṣe ń ṣiṣẹ́. Àwọn yẹn máa ń add value, wọ́n máa ń ní value mọ́ ara wọn. Bó ṣe rí àwọn ọmọ Gen Z tó ń gbé báàgì 2 million, tá lo wíìgì 10 million, tí wọn ò dẹ̀ ṣiṣẹ́, wọ́n á lo fóònù tí pọ̀ ní ìyáláyà wọn gan. Ṣáwọn yẹn ló máa mú lọ sí registry? Mélòó nínú àwọn ọkùnrin tó ń lọ sí registry nsìn tó ń last? Ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń fìyà wọn lẹ̀ sáyé lọ ni. Obìnrin tó bá ń gbásùn lọ́yẹ, tó mọ̀ pé ọkọ ẹ̀ ṣe iṣẹ́ bẹ́ẹ̀ yẹn, tó sáré kú, lára nǹkan tó máa fi tu àwọn fámìlì, tó máa fi tu ìyá àti bàbá ọkọ nínú ni pé fúnra rẹ̀ bọ́ síta lọ ṣe DNA kó fi gbá wọn lójú báyìí pé gbà. Tó bá ní ta ló rán ẹṣẹ́, mo kàn ní kí n ṣe nì. Gámbèlè tẹ wọ́n máa fa ìlúmíì pé wá lọ ṣe DNA. Ní rí kó ṣe. A ní òun ò ṣe. A lóun ò ṣe. So tí bá ń sọ̀rọ̀, mọ nǹkan tí mo ń sọ. Ẹ lọ wo nǹkan táwọn àwọn tó máa ń ṣe George ní orí Facebook yẹn, George Funmi àti one other George ní America. Ẹ lọ wo ẹjọ́ tí àwọn obìnrin kan wá, ó fẹ́ kó bá ọkọ ẹ̀, ó ready láti drag ọkọ ẹ̀. Woman yẹn ló sọ pé ṣé ó ní evidence? Ó wá ní anyway òun ò ní evidence, òun ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Tí nǹkan bá ṣe ṣẹlẹ̀ báyìí bẹ́ẹ̀ ni pé kí wọ́n fọ́ lójú, kán pa ọkùnrin dànù ni. Ìwọ ọkùnrin tó bá ṣì ń ṣe registry, tó lówó lọ́wọ́ sí tó fẹ́ ṣe registry, rò lẹ́ẹ̀mejì kó tó ṣe. Rò lẹ́ẹ̀mejì kó tó ṣe. Ìwọ tó bá ti wọṣọ gan, kì í ṣe gbogbo nǹkan ni kó forúkọ ìyàwó àwọn ọmọ Gen Z tó ń fẹ́ ń sin ra, pàápàá ọmọ tí ò ní nǹkan kan tó wá fẹ́ ẹ̀. Kì í ṣe gbogbo ẹ̀ ni kó forúkọ ẹ̀ sí. Ó ṣe é ṣe gan báwọn kò ti ṣe registry forúkọ ìyá ẹ̀ sínú property ẹ̀, tó wá ti tó stage kọ́kọ́ transfer forúkọ ọmọ ẹ̀, tọ́lọ́run bá ṣe jẹ́ kó wà láyé. Honestly, àwọn ọmọ Gen Z, ayé ìgbà tí registry ti dá, ó ti kọjá. Ayé ìsìn, obìnrin kan, ayé ìgbà yẹn ìfẹ́, wọ́n fẹ́ràn ọkọ wọn. Bọ̀ ayé ìsìn, obìnrin fi registry secure ara ẹ̀ ni, secure property, nítorí nínú ìsàlẹ̀ ọkàn ẹ̀, ọkọ ẹ̀ ló máa kọ́kọ́ kú. Ó wá fẹ́ secure ara ẹ̀ lọ́wọ́ àwọn family ọkọ, lọ́wọ́ àwọn ìyàwó mi tó bá wá láti ta. Obìnrin tó bá da gan, tó bá mọ̀ pé òun fẹ́ràn ọkọ òun dénú, tọkọ ẹ̀ bá bímọ síta, tó bá certify pé ọmọ ọkọ òun ni, tọkọ ẹ̀ kú, even kọkọ ẹ̀ má kọ will, á fà mọ́ra, torí ó ti wò pé ọkùnrin tí mo nífẹ̀ẹ́ jẹ́ ni, á fọmọ ẹ̀ mọ́ra, á fún ní nǹkan tó yẹ kó fún. But nítorí ẹ gbà wo love ò fún, mo lẹ ti rí love. Ayé love ti lọ, money ni nísìnyí. Àìjẹ́ bẹ́ẹ̀, ṣe rí tó ṣe registry pẹ̀lú àwọn obìnrin. Èmi ò ní kéèyàn má sunkún. Ẹ fẹ́ ẹ kéku, ẹ gbé garawa kẹ gbé síwájú kẹ sunkún. Lálálálálá, lólólólóló, kankan mi. Ẹ fẹ́ ẹ kéku. Mi ò rí yín. Ọlọ́run, mi ò rí yín. Ẹ̀yin lẹ kọ́ mi lórí ìkànnì, ẹ̀yin lẹ jẹ́